today's date down, and I want you to what? Put money. This got nothing to do with Tinubu. This is my prophecy. Got nothing to do with Tinubu. Tinubu has made his own decision, and I will narrate it transit. Now, I want to bid láti jọba. They are over 10. No one in lineage. This is the Wasiu at the last position. There are lots of struggle. Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò ṣe wò lọ yìí. A máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá. Ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ. Ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tọ́ ní ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Bóyá ká sojú abẹ́ǹkó bóyá. Loads of arguments, and those people in the front believes they are closer to the crown. Just like you are lining up according to your age. Mo kàn rí pé all of a sudden Wasiu kú látẹ̀yìn ó dẹ̀ jù crown. Àwọn tó wà níwájú, they are trying láti faṣọ ìyá kan fà, but ó ti gbé crown yẹn jẹ. Mo ṣe wá jí. What is the interpretation for this dream? Kò sí tí mo sọ lórí social media is always come to pass. Wasiu ló máa jọba akẹ́kọ̀ọ́. Without the help of Tinubu, before you can abbreviate a dream, when you are dreaming, it's lengthy. I just abbreviate it. I can say that Wasiu can't jáde látẹ̀yìn mi. In that journey, dream journey, mo wá béèrè pé wọ́n ní kì í ṣe ọmọ olóyè, wọ́n ní kì í ṣe ọmọ kìnìún kan. Mo dẹ̀ gbọ́ ohùn yẹn pé Òrìṣàdá. What is Òrìṣàdá? Ẹ̀yin ọmọ yìí máa try you. All I can advise you, don't waste your money. You can continue pushing. Remember me, continue to push. A trial is not a failure. Mo ṣe rí ohun tó wà lẹ́yìn pátápátá tó ń dáhùn. Ó ṣe déwájú gbégbé ló lò lójú àná. Tó bá gbé adéyẹn ló bá ń lọ lélẹ́lẹ́. Àwọn tó wá kíù yẹn níwájú wọ́n wá ń lè láti faṣọ ẹ̀yà. What is Òrìṣàdá? Òrìṣàdá ni mi ò ṣe wà. Kì í ṣe gbogbo èèyàn lọ́nà fún ẹ̀bùn Òrìṣàdá. Ìtumọ̀ Òrìṣàdá ni anything tó bá fẹ́ ṣe ó máa mú controversy dání. Ọ̀kìnní yẹn máa bọ̀ sí. Mi ìkú bá fẹ́ Wasiu ìjà ṣíṣe mo gba ti Wasiu mi ò gbá tiẹ̀. Ẹ mọ rí ẹjẹ́ ti sọ rísì tí mi fi gba àwọn mẹ́ta kan ni mi ò gbá tiwọn. Gẹ́gẹ́ jẹ́ pé naturally in Shebatiwọn, their participation in fracas in 2016. Number 1, Ojaja Itabike. MC Oluomo Itabike. Lórí èmi nìkan. Àwọn Wasiu Ayinde. Nítí òye yín nìyẹn, ẹ tẹ́ ń gbé kí ló ṣe fún mi. Gẹ́gẹ́ ni kí àwọn pípù yìí, wọ́n mọ̀ pé gẹ́gẹ́ ni ṣe kọ́tọ̀. Àwọn ló lọ gbé ọmọ tí wọ́n ń pè ọmọ kékeré tí wọ́n pè lábìkẹ́ yìí. Tí wọ́n sponsor pé
ẹnu ẹ̀ ta ó bá yọ̀ rẹ̀ gẹ́ ìyàwó rẹ̀ kan wà a máa fún ẹ nílé a máa fún ẹ wọ́n ṣiṣọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ fún tó bá lè bá wa mọ̀ wálẹ̀ ẹgbẹ́ bó ṣe yẹn náà ṣe it is unforgiving just forget lè ṣe máa ń pè máa ń nag on MC Owóh àwọn tó ń lò nígbà yẹn láti fi dán àwọn ni wọ́n ń sponsor ìgbà yẹn wípé ẹnìkan fẹ́ bá ìjọba kíláàsì ẹ̀wà bá ṣe àdúrà ní àgbéjọba bàtà lẹ́tẹ̀ ẹ̀wà gbà yẹn yìí bí yẹn ló fa connection pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ ẹ ṣe àgbẹ̀ tó ní pé òun fi gbogbo apá jà àbí tó play video yìí fi òun fi gbogbo ara jà òun wà fẹ́ o lẹ́yìn alájẹ sọ pé àbọ̀tà wọn fún ẹ lówó gbàtẹ́ bẹ́ẹ̀ sábà òdìjọ ẹjọ́ fi ṣẹ́yìn náà ṣe forgive because iṣẹ́ tí mò ń ṣe is normal wọ́n criticize ọba àlọ́ òyìnbó náà wọ́n àwọn òyìnbó criticize ọba wọn ẹ ṣáàrí Trump gbogbo ẹ̀ so mo sọ pé mo ti ń ṣiṣẹ́ ìkiri tipẹ́tipẹ́ kọjá kí a tó débẹ̀ that is why ọmọ Táyọ̀ Olúgbénga ọ̀dọ́ nílà ń gbé jábọ̀ anyway mo tẹ̀ ń sọ fún ẹ̀dẹ̀ kan ló wà lórí àwọn Amẹ́ríkà nìjà wa ẹ̀rọ àwọn èèyàn tẹ̀ tí lórí wọ̀ṣọ́ọ̀pù mọ́mí à ń kọ́ mi àwọn tí mo mọ̀ tó wọ́n lo ìwé wọn ti sọ pé mọ́mí ẹ sẹ́ndà àwọn ní fóònù àtàwọn ará ṣọwọ́ máa ṣọ̀gbìnrin àti ibi ò mọ wọn béèrè kọ́lọ̀ kan torí bàtà mo ní mi ò mọ̀ èmi ń bá wọn polówó yẹn ń bá wọn polówó gan nǹkan fẹ́ dá wọn dáa ni. Now let's go back to Wasiu. Oríṣàdá ni mí ẹ wo gbà tí BBC gbé bánà jáde pé wọ́n fẹ́ gbé mi wá fún interview the first interview ni kì í ṣe second one wọ́n kọ́kọ́ mi sórí fóònù gbà mọ́mí ẹ̀jọ̀ máa doctor àfẹ́ fi ọ̀rọ̀ wá mi lẹ́nu ìgbà yẹn ni BBC máa ń gbé wọn wá on live show kò ṣe live show pre-recorded in Chinese àbá lọ gbé bánà síta yìí pé àwọn gbé sábọ̀dù lọ fún interview èmi wọ́n gbé bọ́ kì í ṣàwọn nígbà tó kù interview yẹn kù ọjọ́ kejì pòdùsí àwọn wá pè mí wípé mọ́mí inbox àwọn ti kún kan kódà wọn láwọn ọba pè lóhun gbọdọ̀ ṣe including Ọ̀jájá inú Ọ̀jájá máa mú àyíní agbẹ́mí àti Ọ̀jájá pọ̀ gan ogun tó dá sílẹ̀ tí ó lè jà tán ni torí pé tó bá mọ̀ yìí pé mo jẹ́ nìkan tó lágídí kò sẹ́ni tó lè stop mi láti máa ṣe nǹkan mi ì rí babalá kóòtù lè stop mi ẹ try court to stop me mi ì dá kóòtù lónà torí iṣẹ́ ta fi wọn mi Oríṣàdá ni ní kọ́ọ̀ yẹn bá oníkọ́ọ̀ yẹn wá pọ̀ gan to the extent wọn kọ ẹ pé BBC Yorùbá òyìnbó lónìí British Corporation láti UK ni wọ́n ní ọ̀gá àwọn apá wọn láti British Corporation òyìnbó British pé who is this Esther Boderin she's a blogger is she a president wọ́n ní no is she a governor why so many calls why so many petitions right on with the interview they were ashamed we heard it that is one thing about òyìnbó kan bí rédíò Nàìjíríà ni wọ́n lè gbá ọba ti pé olóṣèlú ti pé náà òyìnbó wò pé mo ṣe sọ pé tó ẹ máa ń competition lórí yín tó bá ti wà rapat tó wọ́n máa jẹ̀bi wọ́n ṣe jẹ̀bi Dublin last wọ́n lẹ́nu ọ̀rọ̀ wọ́n ti tẹ́ Dublin àní miscreant wọ́n fi malicious under miscreant wọ́n fi wọ́n sí pẹ̀lú ìwé tí mo fi hàn tán wá fún mi miscreant wọ́n fi wọ́n sí because òyìnbó máa study ẹ̀ ó fẹ́ mọ olùṣẹ́ tó ń ṣe gbogbo àwọn ọlọ́pàá constituency dé UK US ń wo gbogbo wa àfi tó bá ti gba petition rí tó ti kan normal competition against them tó wọ́n máa monitor pé that's how they work. ẹ wo bẹ́ẹ̀ dèmi tó ń bọ̀ nísìn every year tó bẹ́ẹ̀ dèmi bá ti mọ wọn máa sunkún bẹ̀yẹn ṣe pé mo yẹ máa sọ pé every 5 years ní pàtí tí bá fẹ́ ṣe lọ́dọọdún agbára gbé wọ́n ti máa sọ àwọn òfẹ́ jíngú lọ́dún yìí o ẹ máa disturb wa o ẹ máa kí ẹ sàpọ̀ wọ́n ti máa sunkún tọ́jú òbí mi tó dé tó Oríṣàdá ibi dẹ̀ níbi tí wọ́n bá ní kí gbégbé máa gbé I see this mama beauty face in every 2006 ó dàbí àwọn tó rí mi lánàá mo ya fọ́tò gan mi kan post ẹ̀ ní restaurant ara fọ́tò gan mi kan post ẹ̀ wọ́n bá mi ya fọ́tò ṣe mi kan post ẹ̀
But don't be disordered. What you see on camera is not when you see me. Mo na bi ma bi ni be pé mama bo le ṣe mo ní researching mo ní Facebook man bully mi ni. Tó bá rí mi in real life. Ìkíni mi ṣe tó san. Ya photo gan na. Ya photo gan. Mi ń get photo mi ma kon flash e fún. Ya photo gan. Ṣẹlẹ̀ wà toxic lórí social media. So many things update le mo mi si. Mo tó yẹ kẹ́ mọ̀. Ṣẹlẹ̀ wà toxic ni. You people started fracas in 2016 because I, Dr. Esa. Who is the winner today? God is great. So it is why the whole obsessed with Oga. You don't share me. That is serious. You don't forgive. You make me kill Oga Galola. To back in the king everything that day. But mind me, Umbaring, Bashijoko. Oh, Gaga will go back to Joba will very me UK. I cannot join you. See me like Owen. Or for all me, or fee or if a mammy sorrow. Because all we do is a Joba Nibani. Oh, we pay. Maybe I will spare you. No, I spare no one. I don't need anybody's money. I'm a very I'm very hardworking woman. No. I'm not after anybody's money. The truth. Okay. Mo wá lálàyé wípé Wasiu Ayinde. Ó wá lọ ní very narrow path. Wasiu yẹn sáré o. Ó gangan ni Wasiu fi rí de for you. Àwọn tó labor, they about 10. Narrow path yẹn kò fẹ́ gbà. Ọ̀nà yẹn narrow. Wasiu ń sáré o. Bọ̀bọ̀ kan tó ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ ọ̀kẹ́rẹ́ yìí. Ń sẹ́yìn. Ó wá débì kan. When I'm about to grab his clothes, that's a cloud. Like it's fog. I love it movie. That's a fog. And if you are spiritual, you are a seer, you are a prophet, you are a prophetess, or you are a fact that God is using. The reply to your dream, manifest me, inspire me. I went on Google. What is Orishada? Is somebody that his existence in life will continue to bring a controversy. His existence, just like me, if you tell me I can't do it, I will tell you I will do it better. Nobody tells me what to do. If I want to keep quiet, I keep quiet. I decide I don't want to talk. I want to, nobody stop me. Nobody on the surface of the earth. Nobody has said will stop yourself. To only shout at me. Wow, Google. With that one, Richard and me is. And the cocoa is specially made. Who are the specially made? Sent by God. But due to our culture, when you are sent by God to perform something, or you are bold, you can talk to anybody, as I see you. Oh, and you're like Jenny. Again, I see me. You must share to see me. But I get on the property to do. I get my before go, but do that. I get my do that. Until by my sabot that try. Until by my own my sabot that try. Munile Wagu, Alagbara and go and check the horoscope. You try. But only Ogoni Wasiu can be again is too arrogant.
ìpadà lọ ilé ọgbọ́n ó dà pé ìwọ náà ló sọ̀rọ̀ búkẹ́ tó ti bọ́ sí i. Why can't you be positive in your life? We are not God. I hate no one. I'm telling you about my prophecy. There's nothing you can do. But one thing in that dream, he looks arrogantly to the people on the cave. Wasiu Jomo tó ti ní. You can't say I'm arrogant. I'm not arrogant, I'm bold. Boldness is different from arrogance. I am bold. I can confront anyone because Wasiu kò yẹ kó arrogant torí alágbe ni. He feed on people to make a living. I don't feed on people. I do my job. Òǹgbọ́dọ̀ kọrin, òǹgbẹ́ bọ́ndù bọ́ndù fún. And it's been like that. Láti London ló ti máa ń ṣe kíní in the 80s. That's how he was in the 80s. Very arrogant. Ó tiẹ̀ máa súnmọ́ bá àwọn èèyàn tó náwó fún tó ná pounds fún láyé Darlington àbíkí láǹkà Dálé ọ̀dọ̀ àbíkí láti ń pè é. Láyé àwọn kìíní ẹlẹ́bà. Mọ̀ mi kó béèrè mi lọ́wọ́ ìṣọ̀kàzí mi. Mọ̀ mi. But tí Gòdòdó ń bá máa wí, á lò mí introduce ìgbà olùdí lórí rẹ̀. Ìgbà olówó lórí. Ní tí ẹ̀ mọ̀. Èdè mo jẹ́ kó mọ̀ wá sí wọn ìbí ẹ̀ tẹ́mi ti ń gbóhùn wá sí. Gòdòdó yẹ ó lé 52. Ẹ̀mí kẹ́kàn ó ti ń gbóhùn wá sí. Nígbà tá a ká ń jẹlé ní ìpínlẹ̀ tẹ́mi ń jẹlé ìpínlẹ̀ ọ̀rọ̀ náà. Ṣé pé ó lè máa bù ṣe pé mi ò ṣe drug mi lọ sẹ́wọ̀n kiri ó ti wọlé mi ṣe drug mi lọ lé ọmọ kiri ọdún méjì. Àwọn akẹ́kọ̀ọ́ ti kọ́lé yẹn ṣé ò lé ẹ̀wọ̀n nítorí ilé ni ṣé ò lè ṣe peddling drugs. Ó náà máa ń sọ pé gbà tó lé wọn kiri ó máa ń sọ story ààrẹ wọn. Irú àwọn owó tí mo ní mi ìtọrọ lọ́wọ́ Ọlọ́run mi ìtọrọ. Owó yìí máa ń pa àwọn tọ́mọ mi lọ tí ò ní jẹ tọ́jú tó bá ti ń ta gbaná láyé ayé àwọn ọmọ kan àwọn ológun kan lè ń bàjẹ́. Ẹ wo ọ̀rọ̀ kan tí wọ́n sọ previously lọ́sàn-án ọmọ yẹn ra lé obìnrin ni ó ra first house in the UK at the age of 25 months to practice ó ní iṣẹ́ gidi lọ́wọ́ ìfẹ́ dárúkọ ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ kẹ́ má bàa tẹ́tí kí all of a sudden ó kọ́ máa kọ́ sí ni onígbà náà. Ìlérí tí ìyá ìfọ̀gbọ́n sọ fún ọ wípé kíni torí ẹ̀ mo ṣe delete fídíò. Gbogbo ẹni tó bá ti ń ṣe gbaná ẹ̀yìn jèrè. Wọ́n pọ̀ ní Dublin náà tó ń ṣe tí mo mọ̀. Ó ṣe pọ̀ jù tó bá jókòó tó gbó bá ń jẹ́ tó rọrùn ẹ̀rù wọn lè máa fi kẹ́rù. Tẹ́bá tẹ́ ṣe iná kí tẹ́ ń ṣe ìyàwó ìṣe ìdàpọ̀ sí ìrora náà bẹ̀ ká lè tẹ̀ náà drop. Ọmọ bá yọ ọmọ ológun tẹ́lẹ̀ ọmọ tẹ́yìn èsì tí ń mú ẹ wò wọn Nàìjíríà wọn láwọn ọmọ tramadol. Gbogbo ọmọ tó bá mú gbaná wọn ò láṣọ lára wọn ò tọ́jú ẹbí wọn á lose focus. I lose the concentration. Meanwhile, you didn't go in because I put our money in jail. When I can't go, my God, will come. To be a moti, ye, Obanla Elizabeth, ye, we a Kale, Esros, okay, Moshe Shaja. Kale and support lotion, you could yimi, then you yimi, my own contest lotion. Besides, pay more video can briefly to court. Ìyá mi jẹun sókè gan. Àbúrò mi àtàtà ọba ńlá ó ti ṣiṣẹ́ olóṣèlú jèrè. One thing about you ni wípé we are similar in content. Oh really, o máa ń sọ̀rọ̀ nípa tó ń lọ. Ó dẹ̀ ń ta gẹ́ẹ́ lọ.
àìmọye ọmọ tó kàwé tán ayé ò fi wọ́n ṣe yẹ pé ọmọ ẹ̀ mú gbá náà ọmọ ẹ̀ ń ṣe kinní kan oúnjẹ gbá náà ó mú gbó ẹ̀rọ tí pàwọn èèyàn ló ń ta fún iṣẹ́ tí Bọ́lá ṣe tó fi lọ ẹ̀wọ̀n ó dìde pé gbá náà tán mọ́ ní ibi àná ìyẹn ọ̀tọ̀ gòròdó ọ̀tọ̀ búfalo ọ̀tọ̀ pọ̀pọ̀ mo sọ fún yín pé ọmọ yẹn ò sí ní Canada ojú mi máa jà tó bá yá o èbí tí ń retí kó jáde nínú ilé yẹn ẹni kọ́ lọ shopping mall kò sí ní Canada sẹ́ẹ̀. kírísítọ́ tó Bọ́lá ò lè jáde síta ẹ jẹ́ kí n fi fídíò ibi tí snow máa position ṣe ẹ rò pé snow mo fi hàn yín let me show you Auto Bola is not in Canada àná wọ́n dìpọ́tì wèrè ẹ ló wà ní Canada I hope she is not on my show torí ẹkún ni ó mọ̀ ọ́ sún I will show you how they do it ìyẹn ń ṣe dáadáa mo lè mú kámẹ́rà mi against one phone yẹn sí let me do it on the phone ẹ rò pé mò ń show yín ní Canada let me do it on my phone ìyẹn ń gbé síra wọn I'm a web developer I build website ẹ wo mi sáré restore website yẹn ẹni tí ó bá mọ̀ nípa website ẹ yẹ ìṣẹ̀pẹ́ tó máa bá yín ṣe wọ́n lè sìnkẹ́ mú 200 euro wọ́n ní website yẹn ti padà wọn náà mo ṣe within 5 seconds àdúrà wọlé lórí social media bí o ṣe nọ́ọ̀sì mo sì ní ẹ̀yìn nọ́ọ̀sì bọ́dé mi ò bá yín jiyàn tó bá lo gbówó jù lọ èyí nǹkan kan Canada snow yẹ ká ṣe Canada snow so that girl she's not in Canada ẹni kò bọ́ síta ṣé kó má bọ́ síta mi tó ń gbà yẹn ni she's within African country Canada snow. Before I turn to video, yeah, can you see? I won't be able to use the volume. Now, Canada weather. Okay, you see the way I position it. You just put another stand. Auto Bola is not in Canada because she's deported. Now. And get it black here home. You stable your hand. Canada mo wà yìí now. It just say, I don't know why some people are so illiterate. No, ADC. It's a good party. ADC is a good party. Chesiri. Let's about Chesiri. Why tí o ṣe bọ́ta inú snow yẹn gangan kó ṣó rẹ̀ lọ́jọ́ kò jáde nínú ilé ni. When I tell you something, I don't know why. I'm gonna put a stand, you say. Auto Bola is not in Canada. All my informations are correct. Auto Bola is deported. She's a deportee. Ṣebo ní mi is in Canada ni. Olórí burúkú ẹ sábọ̀ ṣebo rí snow. It's just a photographic. It's a shot. Ẹ ṣeun ìyá mi. ADC. Ṣé ADC náà kọ́ ni Adeleke lọ ni? ADC is a good party. Ní ti ẹ̀ máa ń tó ní ADC. Láti wo ni Accord ni Adeleke ìpàdé mi lọ. Accord level. We fed up of APC in Nigeria. Just like you, Obala, you have so many Olawon pastor pọ̀ ní APC. They máa ń rò nípa kó má bá àṣà fún yàn náà kún fọ́dàgbé. I love your courage. Nígbà tó wà bẹ̀ tí wọ́n fún ẹ ní mùlá ni. Bọ́n bá ti wọlé, wọ́n á ti gbà pé wọ́n lo support wọn. That is why I don't work free for any politician. I charge them.
If I advertise for any politician now, does not mean I'm part of the party. I'm working for my money. They contact me, I charge them. It does not mean I belong to that party. Tí àbárò Nàìjíríà gba àwọn APC a máa hate mi wá ṣe nǹkan kan òun ṣe àtúnṣe àbàmìjẹ́ ni. Ọdún mẹ́jọ ni Buhari ṣe. His list of terrorism from Fulanis. Tinubu ó tún ti lọ kó bọ́ọ̀sì jáde rẹ̀. Kí ló ń rí fọ́ọ̀mù? Kí ló ń rí fọ́ọ̀mù Tinubu? Stop deceiving yourself. I'm not a partisan. I don't belong to anybody. I say each other is. So bó ṣe rí ni. Pẹ̀lú bí àwọn ọmọ mi gbogbo àwọn ọmọ oṣù ìdíyẹn ṣe gé APC. Èmi ò kálá torí mi ní tọrọ kọ́bọ̀ lọ́wọ́ wọn. I don't care. I can't say because they are APC. With all the bulala tó kúnta. Ṣé táwọn ọmọ oṣù ìdí bàbá mi sọ̀rọ̀ tí mo mi tọrọ owó lọ́wọ́ wọn rí àwọn ọmọ gbogbo akọ́bọ̀ lọ́wọ́ wọn. That's the way I work. That is why God is blessing me every day. No come. So, it's mo fẹ́ kẹ́ K1 Canada. It's just if you just position your camera, you hang it behind it. Èèyàn pín tó fi hàn yín jáyẹ̀ náà nìyẹn. Office no to move lọ. It's a camera. I'm a digital woman. Kí social media tó dé àwọn èèmọ̀ láyé láǹdì mo máa báyọ̀ àwọn èèyàn build website ni. IT ni mo read. It's just a digital motion picture ni wọ́n gbé síbẹ̀. Ẹni kókó ònú ilé yẹn kó bọ́ síta. Ṣé kò lọ ṣe shopping ni? Ṣé shopping níbi kan ní Canada tó gbé yẹn mọ orúkọ shopping? Stop lying. You're an African country. You're not in Canada. I'll stop you for payment. You're just living a fake. You're too lazy. Almost 1 year now. Tó ti lọ sí Nigeria. Ṣé gbogbo ẹ̀ ṣiṣẹ́. Ṣé mo pé mo láwọn point mo fi lè mú YouTube ẹ̀ down. Ṣé mo ṣá? But mo rí pé that's your last resort. Ṣé mi kọ́ lọ́dọ̀ ẹ̀ náà? Mo dẹ̀ ní lórí YouTube. Mẹ́ta péré títú wàhálà YouTube is gone. Èdè sì máa push mi débẹ̀ tó mo ti bookmark àwọn iṣẹ́ mi. Àwọn kan tó ti gbàgbé tó ti ṣe tó pé kò sí iṣẹ́ mi tó ń lọ sí YouTube. Just strike you off. Torí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ kébí máa pa lórí òṣìṣẹ́. Get a truck. Now, back to Wasiu Ayinde. Bí mo ṣe rí nìyẹn. This is the diagram. Whether you believe it. Àbẹ́ sọ pé Wasiu fún mi lówó. Àwọn tó bímọ fún gan ṣe fún wọn lówó náà. Ṣé Wasiu fún yẹn lówó ṣá? This is the crown in the front. Àwọn èèyàn wá keep Wasiu ló wà ní the last position. Ọlọ́run ló wá mọ̀ pẹ̀lẹ́sẹ̀ tó jáde ẹsẹ̀ pẹ́pẹ́ yé ni. Ẹ̀kọ́ ó ní bólẹ̀ Dubai. Bó ṣe dé iwájú. And the people at the front are powerful than him. But one thing I don't know about Wasiu is that how he's going to maneuver. Kò lè forí lẹ̀ because he's a greedy asshole. Wasiu is a greedy son of the bitch. Kò lè fi orin kíkọ yẹn lẹ̀ because ó léwu kó fi sílẹ̀. Ó léwu kó fi orin kíkọ sílẹ̀. But kò ní fi sílẹ̀ torí àwọn onífújì kan má bàa gbapò rẹ̀. How is it going to do it? So it's a confusion journey. It's gonna be king, whether you like it or not. It's not through Tinubu. It's not through Tinubu. Ó jẹ́ nìkan tó pé gbogbo tó bá ṣe láyé it must be controversial. Like it's a point of attraction. I don't. Ẹlẹ́sọ̀ wíwá pé kì í ṣe pàdé mi. Ebi ò ti ń ṣara yín. I'm not in fracas. I talk on whatever is going on social media.
that being biased. But this is not talking, you know, some your Saturday economy religion. But according to according to what I dreamt, it's gonna be king. But that will be a controversy. Hello? Yes, ma'am. No, that's fine. Hey, yeah, debit card, debit Visa card, is it? Debit Visa, oh, it's acceptable on the website. No, because proceed further. Only the credit card, really means me the credit card. Anyway, moment I take it with my debit Visa card. I said the Visa, you know, let me click. But if you want to pay directly into the bank, could I come to send bank account? Can try that you share 30%. But see a basis account here. Do you reckon we tax law in the I don't know. So the bad Visa let me click. Tabafera ticket or let me click. Metro or Visa. The bad debit Visa card. Only you pay a credit card, but you are using a debit. They were like canceling or Visa card. But no, you better feel like you have better like a on account. Last time. It's the same. It's the same. I try it, but I get it. But send account in Essence Bank. Okay, bye now. So, Wasiu Ayinde. Because Wasiu more way to unge. Wasiu more room to unge. Then Wasiu to unge. I don't know. Ebi ko mo nse ogun fún se pe o fe doba o bi o Wasiu Wasiu nti fe ba sọ̀rọ̀. I don't like his personality. I don't like it. If you show any empathy, I'm here to Wasiu land. Ebo se tó fẹ́ jọba. Àwọn ọ̀rọ̀ tó ngan sọ lẹ́nu tó lè mọ Ọlọ́run bínú omi tó bá dóbìnrin. Oni wa fi landmark sílẹ̀ wá fa ṣọ́lẹ̀. O fi lé kékọ́lẹ̀ o ra mọ́tò fún wọn. Ime sọ pé mo lè fi ṣòkòtò mi lẹ̀. Sọ̀rọ̀ ni àwọn ṣe. Are you sick of stress? Then age àwọn kan náà tó sọ pé age tó ti ń lọ 70 kan wọ́n fà gbogbo. Wasiu pé 70 we are age mate. O kin do Wasiu. Gbogbo wọn náà lè ẹgbẹ́ tó ní gbogbo wọn náà ló ń fi age Pasuma gbogbo wọn ló ń fi age kún age. Wọ́n fi age kún age nígbà tí Lizzy gan lóun ti 50. Wọ́n tètè kú nìyẹn. But if I low age, Wasiu better go so age. You should be around 65, 66. Àbí wo mo do ni kon. Nígbà tí Barrister tó wà ní UK láyé Fuji College, wọ́n náà dé ngba yẹn. O lo Wasiu mo Barrister. Láyé àwọn ọmọ, bèrè mi lọ́wọ́ àwọn náà jẹ́ màrú mi dáadé wọn sọ fún mi. Kono ko telephone store. Abo so ko to ma won. Ayé ìgbà tí ìwọ ló dá lé na gym arogun daddy ge ní London. First wife to son ra popa to London. Ti be bodo se ton aya kilo nge. First wife. Ni wa àwọn tó ní tó be ní UK lawon ní daddy. Ìyàwó àkọ́kọ́ ló ti marry ní 89, 88. You be like that. Owó rẹ̀ tí pọ̀ ń gbà yín gbogbo bá yín bó ṣe ń ta tẹ́tẹ́ ó dẹ̀ sí ń jẹ gbáná. Ó yẹ kó máa rántí ṣé ní tí mo lò lánàá yẹn. Ẹni tó tà fún ẹ ló tà fún mi ní UK yẹn. Lọ́ǹchì tí mo máa ń lò bá tó máa ń nìdí láàrin. Báyìí ló ń rìn. Gbogbo tó bá rí ó ti fi tọ̀rọ̀ ẹ̀ ta tẹ́tẹ́. Bí a kò dẹ̀ bẹ̀rẹ̀ mi lọ́wọ́ fún lọ́la pọ̀pọ̀.
Ọlọ́run fún tẹ́lẹ̀ fún mi tọ́tọ́ àbí kó bèbè ní Isaac ọ̀rẹ́ ní ṣòkòtò èmi ni mò ń gbé ní the same block with Shade Williams the girlfriend ó mọ̀yàn ó láfojúdi nínú wọ́n tó lè dúró fún dáńkó ara wọn ó jẹ́ bọ̀tọ̀rọ̀ tó sọ náà tí ọba yẹn ò bá bọ́ sí ẹ lọ́wọ́ you know white people tó fi wà irritated òkádà rẹ̀ ò ṣe yí padà. Wasiu ṣé o rántí ijọ́ kan tá a wà nílé stampu ni mo gbé kí mo gbé lórí stampu yìí tí mo tún ṣe pẹ́ǹtì mí ni ojú òkè London bẹ́ẹ̀. Ó rántí gbogbo àti báyìí Buhari ọmọ ọlọ́tọ̀ máa ń dé sí tó máa ń dé sí omati àwọn girlfriend díẹ̀ àwọn tátì ni wọ́n máa ní ìwọlé àwọn pẹ́sàbọ́ọ̀dù wá kiri inú ayé ní UK láyé Margaret Thatcher lansẹ̀ láti òṣìṣẹ́ òkan ní omati gbogbo táwọn wọn tí ìbí àwọn tó ń lo ìyàwó tátì wọn ìbí wọn. Ó ta tẹ́tẹ́ dànù ọ̀rẹ́ mi kan ra remọ wẹ́ẹ̀ fúngbà yẹn remọ wàhálà ó fi ta tẹ́tẹ́ last gbogbo wa yẹn kò tí ì mí ìkẹ́ but àwọn èèyàn láìpọ̀ rẹ̀ láyé àwọn débọ̀ ṣàbí gbogbo àwọn èèyàn láìpọ̀ ìtò ìṣe wo bóyá ọmọ tó ń ṣe ìwẹ́ àwọn èèyàn fẹ́ràn orin yẹn ó dùn ọmọ eré ṣe but ẹni tí ò bá lówó ò ní kọrin fún kẹ́ni yẹn ní $1 million gan o lè sún ọbẹ̀ bó ṣe ń ṣe láti ilẹ̀ mi àwọn obìnrin tó ń bá ń dó ló máa ń ṣáájú ó prefer ká àwọn obìnrin tó ń dó kó dó wájú ẹ̀ kó má nà kọ́bọ̀ olówó tó ń náwó fún bó ṣe ń ṣe láti UK in the 80s ni ìkànnì kan yẹn ni bàbá sọ kì í ṣe fún wa ní UK láyé garbage láyé òun ẹnu ṣòkòtò láyé àwọn àtòyè pé kì í ṣe bẹ́ẹ̀ kúnlẹ̀. You are full of yourself. Actually, when you invited me to Nigeria, oh, you proud pẹ̀lú mi torí mi gan kéré náà yìí. But ó wà stingy gan tó jẹ́ pé you are the one who invited me. How can you buy me economy? Oh, the video to me pé business mo láti sanwó kún ní airport with the whole. Ìgbẹ́ sábọ̀dọ̀ ló ń ra economy. Kí lẹ sọ fún mi wá tí mo lámú níwọ̀ ìtẹ́fi gbókè economy fún mi. Ẹ̀dẹ̀ parọ́ fún mi kí tó kàn dọ̀dún gbà yẹn any business ni. The whole year sábọ̀dọ̀. Pẹ̀lú bó ṣe lówó tó àwọn pátì ló ní kó invite mi ẹ wá parọ́ pé báyìí bó ti mọ̀ pé you are a tricker ẹ parọ́ pé business ni body airport ó tún bá wọn jiyàn wọn lé economy ni mo ṣe fi owó tó mo fi wọ business ni bó ṣe post photo business yẹn lẹ́nu níta ó sọ mí ní àwọn obìnrin tó ń dó ẹ̀yà àbíbáwò o fẹ́ invite mi láti fún mi níṣẹ́ àwọn olóṣèlú wà ń ra economy fún mi that's so insulting but mo lọ kú tọ́nu gan I bought my ticket myself business mo wọlé ìlú tó nínú. But you lied and I look so stupid at the airport pé mi tún bá wọn jẹ pé ó rẹ pé bí mi tẹ sẹ́ni gan máa business like ṣe economy ìwà sọ pé àwọn ọmọ tẹ ra tíkẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tẹ ra tíkẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ kìíní kan ìbẹ̀lẹ́rọ̀ yẹn tó ọmọ tó bẹ́ẹ̀ kẹ́ táwọn èèyàn fẹ́ you are so stingy owó tó ní ó ní fún rẹ ni ò ní fẹ́ ní bọ̀dọ̀ ò ní fọ́mọ gan owó tó lè treat bí sọ́la wálé ọmọ ọba ti wálé ọmọ ọba wo ló ń wálé mo lọ́ọ̀bù ọmọ ìbàdàn ó jẹ ṣẹ́yìn lójú àgbẹ̀rẹ̀ ìdáná bàbá owó fún àbí màmá wò but nǹkan kan tí mo kàn rí wípé ó máa jọba yẹn but àti charisma ẹ̀ ò gbọ́ tó o bá jọba yẹn Ìjẹ̀bú máa jìyà ó máa rán rú
kódà àwọn ọmọ Ìjẹ̀bú kan wà tó wà ní wọn gbọdọ̀ dé Nàìjíríà sọ pé ti kọ́ lórí pé tó bá bú mi má wá sí kinní kan. Ṣé wọ́n ti dọba ni? Ojú àlá láti rí kó ti dọba pé nígbà ní àlá sí mọ̀ ń bọ̀ tí mo rí pé ó jọba yẹn ó ti wé òjọba. Olówó làwọn Ìjẹ̀bú náà, àwọn olówó wọ́n pọ̀ ní Ìjẹ̀bú náà dáadáa. Ó lówó kankan nìwọ́n tó lè ra jẹ́ẹ̀tì, àwọn tí òṣèré kan ti ra jẹ́ẹ̀tì lọ sí olówó ṣàkárá lónìí. Owó ìjọba owó Tinubu lò náà ọ̀tọ̀ ó máa jọba yẹn, but we are watching. Tètè ìjọba yẹn gan mo wíṣ kò tètè jẹ́. Àsìkò iṣẹ́ mi nìyẹn, afẹ́ wò bó ṣe máa gbádé lọkùnrin ìwójú microphone lọ Wasiu mo gbà náà ìwójú microphone lọ tó fẹ́ kí irú àwọn Saheed yẹn gòkè àwọn Pasuma ìwọ tó pé ń jó òkú yẹ gangan ìjó òkú ibi tó ya wèrè tó gírídì tó ní káàdì fún rẹ ló kọrin gbogbo àwọn olórin ilé wà bẹ́ẹ̀ tó máa jẹ kó gbé microphone fún kan. How are you going to maneuver? Are you looking? We watching. A fẹ́ jẹ kẹ́lómi máa jẹ ni because o ní fẹ́ trade ọmọ kò tó ní Fuji ẹ kó tó bá ti jọba oní Fuji mi nìyẹn làwọn olóṣèlú àwọn bíbí kí ni màmá lò and you cannot trade that for anything. You're so greedy. Àmì ìdó òkú ìyá ẹ̀ Pasuma wà bẹ̀ Saheed ìṣòro wà bẹ̀ ó gbé microphone fún tẹ̀kọ̀ fún rẹ̀ ló kọ́ni fún ìyá ẹ̀. Wọ́n nǹkan tí mo kàn mẹ́ ni wípé òun wo òun ṣoṣo ẹni pé ìrìn àjò ó tún láwọn sáwọn ọmọ tó bí tó bá láwọn ìyàwó tó bímọ fẹ́ láyé òun filé kọ̀ọ̀kan jù wọ́n lórí pé ẹ ṣé o ẹ lè tọ́jú ọmọ kò sí kankan tó fún nílé láwọn òde kìíní yìí ó níjà táwọn èèyàn bẹ̀rẹ̀ jà lọ́wọ́lọ́wọ́. It's not that they hate you personally. You're characters. Alábìdẹ kìíní lọ lásán wọ́n ló máa jọra yẹn ó ti lù máa bàjẹ́. I don't know how you're going to rebrand yourself. Gbọ́ tí Tinubu tó ti dórí àlééfà yẹn gbéraga wà multiply. Kí olórin máa kọrin wípé ìwọ bú mi máa bọ̀ ní Nàìjíríà bóyá làwọn ti máa lẹ́nu ẹ̀ ló lè fẹ́ jọba. Yìí tó dẹ̀ ṣe tó lè fẹ́ jọba kò tún torí ilẹ̀ táwọn ọba ń gbà yìí. I will not say I wish you best of luck. I wish you best of luck. Just like bàtàn fẹ́ install ogun wúsì ẹ̀yà tó ṣe pé ó ránṣẹ́ pé mi láti máa lóbi pẹ̀lú mi tí mo pariwo gbà yẹn pé ọkùnrin wọn ti mú fólè EFCC wọn ti mọ́lé ó fraud àwọn èèyàn lọ ó fraud ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín gbà tí ọba Olú Èkó ní kí n rántí orí kọ bàbá yẹn ọba Èkó gangan bàbá tó dó tọ́tọ́ bọ́lé lọ dó pamọ́ nù ilé tó lọ fowó dó tó lọ kọ ọba Olú Èkó yẹn náà bàbá dúdú yẹn ọba kì í ṣe àwọn kéréje àwọn mọ́ṣú nǹkan mọ́ sọ ọba Èkó gangan ẹ rí i pé nígbà tí Ọ̀jájá náwó sí kò tó Ọ̀jájá lò ẹ ṣe mọ̀ social media ti dáadáa kú dáa. Not everything you see on social media you believe. Go deeper and investigate. Pé kí ló dé bàbá tẹ́ fi gba ọwọ́ Ọ̀jájá ó scam bàbá yẹn kó tó jọba ní kí Ọ̀jájá tó olóńtalẹ̀ Akérèolú olóńtalẹ̀ millions bàbá yẹn ó gbá bàbá yẹn ó gbá wọlé báwo ló ṣe máa bọ̀ lọ́wọ́ ní wẹ̀wẹ̀ yẹn sáńgbà yẹn social media ẹ mọ̀ pé lè bá yàrá yálà ẹ̀ rí dé mi dúró ẹ bá àṣà ní ìsìn àgbàmì I don't care I don't give a bit. It might sound like a pride to you. I don't care whatever you call it. I'm not going to say go to you. You think you're not correct? The wrong body. Into faja wonga yenga. Into the case ne one court. Not for Japan. Case ne
ó wà ní court. ṣùgbọ́n àtijọba Wasiu kan ló matter. What about his characters? Have you ever seen if okay àwọn Ìjẹ̀bú tá à ń sọ yìí maybe they have charity homes àwọn olówó Ìjẹ̀bú they are not charitable. Ibo ló máa gbé máyégún yẹn sí tí ló lè jẹ máyégún mọ́ba. I am not ready to relegate the power. You? Oh, lè jẹ máyégún kó jọba. Wúrú nǹkan tó ṣe fún ilé Tìlámídì ó fẹ́ ṣe máyégún gbogbo àwọn ìyàwó ẹ̀ lónìí ló dáa fún pẹ̀lú kó yìí náà ìwé àti àfáà olè yẹn ti ń gẹ́nà ṣàkéwùgbàgbọ́ pupa tó máa ń scam wọn kiri ni àfáà tó ń dó Lizzy Anjorin tó fi lọ fún ní oyè ìyá àdìmọ́. You get it now? You might be from Ijebu, nobody knows. Family to one claim, think of yourself. Family, ọmọ iye àwọn ọmọ tèmi ti rán lọ lóyìnbó. I can show you one evidence. To go home as a level. Bí wọ́n ṣe lè wá sí weekend kan, ó láwọn tí mò ń fún ẹ̀pọ̀ bá mi mú ọwọ́ mi. Tó bá yọ àkọ́kọ́ pé wọ́n lérè. Bá ní pé ẹ fẹ́ wá sí weekend kankan láyìn, ẹ ní pákéjì àti wá. Torí ẹ̀ jáde pẹ̀lú ìlú báyìí ṣe lè ṣiṣẹ́ ẹ bá mi mú ọwọ́. Adẹ́pọ̀ ìlú ní ọgbọ́n ní lọ. Now, ẹ lè mú ohun ẹnìkan ó lè máa yẹ kó mi ní gbèsè ká ó ṣe pé ọmọ kan lánàá ó mọ bí ó ṣe ń ṣe lọ nítorí. Tẹ́ bá wá ní pé ó like lórí burúkú tí mo blọọkì ní ìsìn ó ní irọ́ ti ba ayé ẹ jẹ́ you are going front and going back ara ló ń ta yín gbogbo yín máa kékun ni because you are mad o ti block ẹ lọ you are mad. I deliver my message. I'm not we are talking about character. Kí ni wọ́n lọ síwájú mo wà lára àwọn tó ń lónìí tó ń fún lówó ìwọ ni lọ síwájú lẹ sẹ I'm a blogger analyst ni mi mo analyze his character and his charisma what is gonna happen ní tí ó ti jọba ńgbà tí bàbá yẹn wà láyé gan tó kó lẹ́kẹsẹ̀ sẹ́ tó kó gbogbo ẹ̀ tó ń jù kẹ̀. He's full of pride. Ìyàwó wo ló fẹ́ ṣó fẹ́ lọ ṣe bá ṣe lọ láàfin ni Wasiu dẹ̀ ti va òpin òun ò lè bọ́ bí òun lọ kò bá Emmanuel àgbè ṣe ẹ̀rọ pọ́n bá Emmanuel àgbè ilé kan wà tí ẹ̀rọ pọ́n ló rà fún ilé kòkòrò ó rẹ̀ǹdẹ̀ ni then tí Emmanuel àbá wá ara àwọn chalet yẹn ló ń sùn kò yẹ kó sùn nù jẹ̀bi nǹkan. People love to confide in me because ibi ń ṣe àwọn speaker tó máa ń record ara wọn máa sọ pé lágbájá ló sọ báyìí no I never done that. I bear the consequences for every of my action. So à ń sọ nípa karate yàn olóńlọ wájú ṣé kí n fọ́ pa lórí pé wà rẹ̀ dáa ni ìbí ń jẹun lábẹ́ rẹ̀ ni ṣé mi ń jẹun lábẹ́ rẹ̀ ni ọba tó bá lóun fún mi ní owó rí as in king tó bá fún mi ní one cent àbò fún mi lówó rí tí ò bá sójà ní ó máa wò kó wà fún máa wò kó jáde ní ọmọ mi ń gbó lọ́wọ́ àwọn ọba because tí má gbowó lọ́wọ́ wọn ti capture mi wọ́n dẹ̀ ti capture conscience tó má ṣe ń tí ó dà wọ́n yìí ń sọ̀rọ̀ náà yìí ń kó mi lẹ́rù wọ́n ní oògùn òkú wà rí ìran Ìbàdàn ń ṣe irú ẹ̀ nìkọ̀ọ̀kan oògùn òkú wà ẹ̀ gbọ́ rí oògùn òkú Ìbàdàn rí
oògùn òkú wa rí ìran Ìbàdàn kì í ṣerú ẹnìkan káwọn iṣẹ́ wọn jẹ̀rù ló ń ṣerú kiri ọmọ yẹn gbọ́n ṣe Ìjẹ̀bú because ọmọ tó máa ń ṣe 30 mi because wọ́n ní Ìjẹ̀bú wọ́n ní wọ́n máa ń lo kékeré eléyìí ò ní nǹkan kòkò ní iṣẹ́ lọ́wọ́ gan ńládé ṣe ṣíkú rẹ̀ ìyá àmọ́ fi kanra mú mi nítorí pé ọmọ tó gbé ẹ lọ kóòtù wọn bí ẹrí kò sọ̀rọ̀ ń parí kí ló kẹ̀mí àti ẹ papọ̀ èmi mú lé ọkọ nílé ìfẹ́. Essa porra é uma baixa. Fiar-se no ar, colocar. Téèyàn bá ń parọ́ fún yín ìrúlé pẹ̀lú pé kó kàn mí owó lẹ́yìn owó kò sí tó kàn mí iṣẹ́ mi ò ń tàn mí jẹ àtẹ́lẹwọ́ mi ò ń tàn mí jẹ yíyí ń gba búrẹ́dì lọ́wọ́ yíyí ń gba kọ́bọ̀ lọ́wọ́ mi ọba gan ò ní fún yín wọ́n bí lè pa àwọn ba lórí àwọn oléwì yẹn mo ní voice note ẹnìkan tó kọ́ ọ̀bẹ̀ ní pé kí n wá play ọba wọn gba kọ́bọ̀ lọ́wọ́ ọba rí àwọn náà máa sọ pé àwọn kò ń fún wọn ní nǹkan kan. These people are so selfish. Tajudeen Animation, you are invited to your festival on the 27th of December. Okay, n bá àwọn colleague ẹ sọ who may your help? Akínsẹ́kù ó sọ pé yọ̀ lágbára kankan náà wà á náà yọ̀ wà á ná àwọn àṣepọ̀ wà á náwó ẹyọ̀ wa o ẹyọ̀ rí o ilẹ̀ alágẹ́rẹ́ ẹni ìwé wọn sọ pé àwọn lóògùn náà ó dẹ̀ pé fàájì lẹ́yìn bókànlé tó ń wọ abájọ wọn ń wọnú ilé òrìṣà kan mọ orí wọn tí gbogbo wọn ń ṣe kùn ronto bí ẹni tó mú mi ẹran yó. Tájù tó bá ti lọ síbi ẹ̀yọ̀ yìí níjẹ́ odó mi o wọ́n forí mi gúnṣẹ́ Tájù wọ́n ní yàrá invited tó wá ń polówó ẹ̀yọ̀ lórí péjì gbogbo àwọn ṣíìtì ẹ̀ ní owó mọ̀ kálá fún mi níbi òye agbára mọ́sílẹ̀ nínú pé wọ́n fẹ́ lẹ́yọ̀ ẹ̀yọ̀ ọkọ̀ ọ̀yọ́ ni. Now tí ẹ bá gbọ́ pé because I need to go back to it tí ẹ bá gbọ́ wípé Wasiu Ayinde ìjọba don't be shocked oríṣàdá ni àmọ́ kò ní ìwà gidi ìwà tó ń wù kì í ṣe tó gbé wá látòdì ọ̀run ìwúlò wà lóhùn ẹ padà wà tó wù yẹn tó ní pé Barrister kọ́ ló ní Fuji ó ti wà intoxicated with power but Wasiu èmi á bẹ́ẹ̀ ṣe kó o dọba but wọ́n kọ́kọ́ lọ tẹ̀ lọ ṣe show fún wa wípé wà á gbórin ilẹ̀ àdúrà pé kó o gbórin ilẹ̀ torí ti parí ọmọ ẹnìkan bàbá àgẹ́tẹ̀ nìkan ò lè dà táwọn onífújì ń lọ ìlú òyìnbó kan tó jẹun ní ìsìn ẹ máa rí Wasiu wọn ti lọ Germany wọn ti lọ kíní kan sọ̀rọ̀ pé wọ́n náwó nílùú òyìnbó bíi Nàìjíríà ni gbogbo àwọn olóṣèlú ti blọọkì wọn pé wọ́n fóni wọn ò bí wọn rí kán bá wọn lóṣèlú pé wọn bá wọ wọ́n tó kàn gbọ́ pé olóṣèlú pé kan nínú wọn yọ̀ kan tó sáré lọ gba iṣẹ́ yẹn lọ́wọ́ wọn pè mí báyìí mo ṣe ṣó yẹn ṣóòṣì máa kọrin pẹ̀lú ọba ìkan ló máa mú torí pé àti tá a bá sọ pé Ọlọ́run bá lọ́wọ́ sí kò sẹ́ni tó lè dá dúró but we are going to watch your greediness. Wọ́n máa ríṣẹ́ ṣe o tó mo tẹ̀ fẹ́ wò tó bá ti fẹ́ lọ kọ́ nítorí mo máa ṣe ní wàá pàkájà wàá kó lẹ́kẹ̀ sí ibi ẹsẹ̀ méjèèjì àkàndé fìlà kékeré ọba ẹ̀wọ̀n ni ìyẹn Wasiu ọba ló ń kí ìyẹn Wasiu ọba ló ń ṣeré lọ́wọ́ o we are watching but greediness ẹ̀ ò ní jẹ́ kó gbé sílẹ̀. You're too greedy. Even towards your woman, you're greedy, girl. Ètò kàn ṣẹlẹ̀ boy, ètò ṣẹlẹ̀ ní pé wọn kì í lè fi ẹ lẹ̀. Wọ́n bí o lè fi ẹ lẹ̀. Ẹyin ti sín kópa. Orí Manuel àná ni Manuel àgàn ti ń ṣe wàràwàrán lórí Facebook. Ìgbà mélòó ní ẹnu ló ti mọ̀ pé onípẹ́ ní ìsìn Manuel yóò mọ̀ ṣe ṣáájú wọn ní FBI United Nations. Wọ́n ní kankan wà lóko ẹ̀ tó bá dùn wọn jù lọ. But ọ̀rọ̀ tó sọ lásìkò yìí tó sọ ní last week it's out of order. Kò sí bíi tó dúró ní kò bá tàbí kí n má kó kún bẹ́ẹ̀. Kí lẹ̀ ń dó lára bọ̀bọ̀ yìí?
ẹlòmíì sì tún bí ìdà tí wọlé báyìí bàbá ẹ̀fẹ́ kì í fi ń rògbò lọ́dọ̀ ìgbà tó ní. ó ṣe bẹ́ẹ̀ náà o Wasiu Ayinde sọ̀rọ̀ pé ó borí ilẹ̀ káwọn obìnrin tẹ́wọ́ gbà ní ó lè jọba kó ọkọrin ìkànnì lọ́wọ́ it's never done. ìwọ dẹ̀ ní ó lè forí ilẹ̀ because ó lè fi APC rẹ̀ ó dẹ̀ ní fẹ́ kí olórin kankan kó gbà pọ̀ bó lè ṣe fẹ́ ṣe. olùpàdé tù ní báyìí ẹ̀ ṣe wà controversial orin àtọ́ba yìí náà ó rí pé àdìtú ní ti wà controversial. The ball is in your game. The ball is in your hand and you are watching. Nobody hates you. Nobody hates you. But take pride about your good. Tinubu, Leo, pàtẹ́wọ́ fún rẹ Tinubu. Wọ́n lé ìgbà tó ti ń lọ sí Paris. Tí Tinubu bá wọlé lẹ́lẹ́kejì ayẹyẹ mọ́ra ni Paris ló bá àwọn ECOWAS ló bá iye wọn jẹ́ tó ní President Paris olówó gbogbo Africa country olórí election fún wọn ó lọ rẹ Tinubu báyìí. Mo gbé fídíò kan sí orí Instagram ibi tí ọba President France wọn lòun ló pe Tinubu wípé kọ́míṣọ̀ kó wọn gbàjọba ẹ rí i pé òun lọ̀rẹ́ ẹ̀ nísìn òun lọ̀rẹ́ Tinubu ẹ̀ bí Tinubu bí oore kó lọ Amẹ́ríkà Tinubu mo rò ọkùnrin lọ Amẹ́ríkà. ìkanra yẹn ni Trump sọ pé màá bá yín yù Trump email the France ṣé rí gbogbo ìlú tó ń jagun ẹ̀ kan ń pariwo Amẹ́ríkà ni France is the worst in the world. àwọn ọmọ France ló ń dá lù lójú kó tó padà ẹ̀ka. I'm very current with me France nítorí ṣe fún àwọn West Africans ni mo máa ṣe fún Nàìjíríà tí sọmọ ìlú fún wọn àwọn ló mọ control currency yìí àwọn máa control uniform yìí àwọn máa control àwọn ọlọ́pàá yìí. tọ́lọ̀ fún mọ́ gbàdúrà yẹn. èmi délé ní nínú communication ẹni tí Báyọ̀ Adélábù wá dá wọn lóhùn pé where do you want me to see that money? pé mo fẹ́ ṣe gọ́fúnà kí wọ́n á mọ fàdúró owó yẹn wá pé mo fẹ́ fi ṣàdúrà pé ń bo lẹ́tì expect kí n rí pé wọ́n láwọn wà ní umura báyìí pé bọ̀ táwọn bá dé kí wọ́n lọ bá pa àwọn bọ̀ àwọn ò lè rí adúró owó tó yẹ tí wọ́n bá wọn fẹ́ ṣàdúrà fáwọn kan ṣàdúrà fáwọn káwọn fún wọn ní iye táwọn bá fẹ́ fún wọn káwọn fún wọn ní nǹkan so n tó wà nínú conversation tá a wá rí nìyẹn. okay. ó wá lè jẹ́ pé sáàdì àwọn tí Báyọ̀ Adélábù náà send ẹ o primate lè sọ pé wọ́n edit ẹ o ṣùgbọ́n àwa ò rí míì ju ìyẹn lọ. ẹ̀sìn rí tó contrary látọ̀dọ̀ primate tó negate ẹ̀ ẹ̀mí ò dẹ̀ rí tó contrary látọ̀dọ̀ primate pé ìrọ́nà pọ̀. good ṣé gbogbo ẹ̀ pé bẹ́ẹ̀ ẹ̀rọ kan ní àkọ́kọ́ lélẹ́yìí ó ti pé àbí lórí mi ẹ ṣe nọ́mbà ẹ ní ẹ ṣeun ibi tí conversation wọn ti bẹ̀rẹ̀ ní. Good afternoon sir, my name is Primate Ayodele. I have sent you letter on vision. You have. I know you have theory for Oyo State and Nigeria sir. I don't know if you can give me audience to speak with you on phone or we meet sir. You are people's choice. But there are steps to take. Oya ẹ mọ̀ mọ̀ sùn ẹ̀yin tẹ́ ẹ gbé fún wa ẹ mọ̀ wọ́ sókè náà sọ number 2
there are steps to take. I know you have people praying for you. When you are deputy governor, I sent a letter to you. When you are in CBN, I sent a letter to you. Once again, my name is Primate Ayodele. I have sent letter to you in Ibadan. And someone called me from your foundation. This number a reputable person gave me when he wants to make clarification. But I don't know. I didn't want to discuss. I didn't want to discuss anything. Best regard and God bless you. Wọ́n ti Chief Baradabo ti reply rẹ̀ gbogbo bẹ̀yẹn. Wọ́n ti ní my name wọ́n ti reply. Wọ́n ní my name is Primate Ayodele from Lagos. I would like to speak with you, sir. It's important, It's important, sir. Mo like respecting you, sir. I want beg. It's important, sir. It's important, a lè sir. mọ́ lè ka gbogbo ẹ̀ tán. Akatan o. page 427. Ẹdun náà ṣé wọ́n fẹ́. Akademi saxophone. My name is Ryan, sir. I want to have a word of wisdom with you, sir. Did not send me to you, sir. I have sent letter to you separately, but to reply, I have defined advice for you, sir. Which one? Which you can help a lot. Which can help a lot, sir. Kindly pick my call, sir. Sàyẹ̀ ti ju lẹ́tà ó ti fẹ́ ju lẹ́tà. No, that's a sign of. Set number 5. I want to speak with you, sir. Ẹ mọ̀ gbé lọ wájú gbà yẹn o kọ́dọ̀ kí sáà mọ̀ pa wá o. Ìtí mo sọ ní sàyẹ̀ ẹ mọ̀ gbé lọ wọ́n ti wá dà báyìí. If you can be sir, and I'll call you back. Oh, okay, sir. I'll call you back, sir. Presently at the mosque, sir. Sorry to bother you. Sir. Thanks, sir. I will expecting your call, sir. Anytime, sir. Oya, lọ 7. Mo fi ṣàfọ́ mi lórí lọ 7. Àbí tí mo bọ̀ ẹ́ bá ṣàpàdé bẹ́ẹ̀ náà. Honourable comrade speaker pastor. Yes, so. Lórí bí náà. No, yes. Yes, so. This is very interesting. Sẹ́ẹ̀rì 7 ní ẹ̀yin ọmọ ìsà. Ó ti di mo gbé ti di sà báyìí ó ti di sà. This is a very interesting one. This is very interesting, very sir. Interesting one, and no, kole. No, I don't know. Let's do 7. Ropo strong. Am I right to? Are you free now or around 1 a.m., sir? May Almighty Lord hear your prayer as you visit the Holy Land for your annual rite. Amen. God bless you, sir. We need to see when you return, sir. 8. If ẹ̀yin níbi tí private gan ti ń sọ àyà tí Báyọ̀ Adélábù ọkà ní Mẹ́kà. Sir, except the income governor of Oyo State, Alhaji Abdulwaheed Adebayo Ọmọ Elizabeth, you will rule Oyo State today. I do vigil. This angel of God is coming to hear requests by 1 a.m. Okay, one more. Lastly, I'm expecting the items requested to claim your victory. Mandate for you on or before last of April, 1st of April. There, 9 for you. 9. There is a verse for you to read in Quran. There is a verse for you to read in Quran. Can you call for details? In Rio. Emilio, can you call for details, sir? Sorry for disturbing you, sir. I mọ̀ pé sir jáde. Àwọn náà wá ní can I call you, sir? No. Àwọn náà wọ́n sì sọ̀rọ̀ lọ. Okay, can I call you, sir? Can I call you, sir? My PA has been trying to reach you. I am in Umrah ni ó wà ń bẹ̀ o. Bọ̀dá tí ó sì ń bẹ̀ mọ́. I'm in number 10. I'm in Umrah now. Okay, èèyàn mélòó ni wò wá 416 ẹ fi méjì kún. Okay, go to 419. My PA has been trying to reach you. I'm in Umrah now. Thank you. Read my text, sir. I want you to recite Alamu Nasira 200 times. Kí ni mí nìyẹn dó?
Eso. Kini nígbà tán ní kò ka ilé olùṣọ́àgùntàn 200 times. Kini ẹjọ́ ṣé olùṣọ́àgùntàn bí olùṣọ́àgùntàn. Ọ̀yà nọ́mbà 11. Kí ni ìpọ̀? Kí ni mo ń kà nínú chọ́ọ̀chì lọ́jọ́ yẹn? I don't know if you understand what I said. Nígbà tá a lọ, ìdí mo ń kà nìyẹn. I don't know if you understand what I sent to you, sir. Sorry for disturbing you, sir. Sir, I need your party flag, and I want to tell you. I want to tell God. I want to tell what God you should. I want you should offer for the acceptance of your prayers. Saxophone is coming, sir. I'm sorry to disturb you. I'm acting as God directed, and I don't want you to lose the coming election. That is why. That is why I'm following the instruction. I need 23 flags of your party. You, who can you bring up? I want to borrow me. Tell me your PA number. PA number, so I can call. PA number, Ajiboye. Okay, Aji. Aji no ni PA. If you over my look real, but that is my PA number. He has been trying to reach you. I'm in Umura. Thank you. But good evening, sir. We're supposed to do the continue 14. Prayer tomorrow. Good evening, sir. We're supposed to do the prayer tomorrow, but engineer Alao, who says so close to our church, said his flight is being rescheduled, and it's somebody that I respected. And he knows me very well. And he knows me very well. Sir, I want you to win this election. Mentioning the name of somebody important to support your claim and to support what you are saying. Number 15. Any number 15. This is the election. Because I promised you the day we spoke that I would do all I could. I have prayed to God and we have more grace till 4th of April, sir, to commence the prayer. I will appreciate, sir, if we can act as God direct, and I will need the flag of the party and the former poster and the saxophones can be with number 16. Can be with me by Thursday, sir. God bless you, sir. Sir, the Lord give us grace till Friday. If the items are not received, if the items are not received at our end before 2 p.m., there is no need to bother you anymore, because number 17. Because I don't want to look like I'm disturbing you. I will also inform Engineer Femi Alao. It's God who sent me to you, sir. It's never my wish to be calling you, sir. Number 18. How many? I don't know who are facing this. How many saxophone or trumpet did you? Will you buy? And how much do they sell one? Let me know, please, so I can ask my PA to handle it. I'm still in Mecca for Umrah. Thank you. Good morning, Pastor. How many saxophones? Oh yeah. 19. How many saxophones, sir? 1,000 pieces. 1,000 pieces. I don't know the cost. Say I'm a oh yeah, I bought 2019. I bought 20. 100. I don't know the cost. Let them buy and bring the item with 24 flag of your party, sir. I don't know how much they sell it. All I need is 1,000 pieces of it, sir. 24. Say 24 local government lẹ́ni. 33 now. Hey, but why don't you 24? Say gawa kanko. Ọlọ́run má jẹ́ àrí wàhálà, sir. Ẹni ẹlẹ́ ti fi ṣaago láwọn lò ní. Ẹ wo ẹja dúró mi ta dé, sir. Yeah. Láago kan tó bẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ lè fọ́n sùúrù. Ọmọ ọ̀rá aago mọ́ o. Sámọ́lù gẹ́gẹ́ láago 12 ọ̀sán ló. Lọ́ọ̀ fi káago 10 ló lù o.
mọ́kànlá lónìí. kò sí téèyàn ò lè tẹ̀ báyìí kọ́ lọ́mọ jẹ́ yóò tẹ̀sẹ̀ kú tẹ̀lé o. It's 11 a.m. on Agidigbo 88.7 FM. Go get your PVC. kò rí yóò bá kò rí 11 a.m. lọ́sọ̀ kò sí téèyàn ò lè tẹ̀ báyìí fa òun kọ́ o. aago mọ́kànlá ti lọ ó ti lọ. má lò kankan mọ́. mọ́ wo rí àti. sáà yẹn náà pọ̀ ìbò náà là ń sọ látàárọ̀. ìbò náà ni. honourable speaker. fẹ́ ń bá a lọ lá. ẹja ló ṣe tó márùn ká máa lọ. mi ti ẹ mọ bí n ṣe bẹ̀rẹ̀. gàtà àti mo bá ti bẹ̀rẹ̀ ẹja mọ́ lọ. lẹ́ bro yìí sọ̀rọ̀ mo kàn wò pé ẹ gbọ́ ọ̀tá dọ̀tí. gọ́tà dọ̀tí tẹ́lẹ̀. ọ̀tá ti dọ̀tí lórí ọ̀rọ̀ tó ra ṣẹlẹ̀ yìí kì í ṣe bó ṣe kí wọ́n ṣe ọ̀tá ni wọ́n ti dọ̀tí ọ̀tá. Yes, there are prophets àwọn wòlíì wa tọ́lọ́run máa ń lò mi ì sọ pé Ọlọ́run ò lò wọ́n o èmi ń sọ tèmi ni o. ẹ mọ̀ sọ̀rọ̀ lọ wúlò àbúrò ronú sọ̀rọ̀. ọ̀tá dọ̀tí. ẹ gbé sójú fẹ́ ń bá a lọ lákàwọn. ẹ dákun ẹ gbé sójú mi ọ̀tá dọ̀tí ó dọ̀tí débi pé yes ìránṣẹ́ Ọlọ́run wa Ọlọ́run máa ń lò wọ́n lóòótọ́ yàtọ̀ fún yẹn Ọlọ́run máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí a sọ pé nǹkan báyìí tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ a rí àkàwé láti inú Bible. The gift and the calling of God they are not unto repentance. Yes ẹ lè rí ẹlò tí ò mọ nǹkan kan gan tí kò mọ Ọlọ́run kò Ọlọ́run adẹ́bà sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tí pásítọ̀ sọ lẹ́ẹ̀kan pé wèrè kan sọ fẹ́ nìyẹn kò jẹ́ kó wọlé ó act as ìránṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè lò at a particular time but I don't know bóyá torí ibi tí mo belong sí mi mọ̀ bó àfàlẹ́ I don't know àbí wòlíì. primate. no ẹ mọ title nìyẹn sẹ́ni tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ mọ Quran ju uncle Bayo gan lọ. because nǹkan ní wọ́n okay yeah is a vocation then. okay so wọ́n fẹ́ mọ ju láti sọ pé kankan bì kan and a lot of ẹ lọ ra saxophone 1000 mi mọ bí wọ́n ṣe máa operate ní white garment but I don't know ọ̀rọ̀ yìí ó ridicule. ṣe primate Catholic náà ti máa jẹ primate. no irọ́ táìtù kò síbi èèyàn tí lè jẹ́ ẹ̀ èmi kan lè mọ̀ pé àmì primate lọ́la kò sí téèyàn lè yeah but I don't know ọ̀rọ̀ yìí dọ̀tí ó dọ̀tí púpọ̀. and let me come this way. mo ṣẹ́rí Chief Adelabu mo like wọ́n brave in the sense that mo kọjá ẹni tẹ́ ẹ lè gbà nǹkan tó sọ yẹn I so much love that man fún nǹkan tá a ṣe ẹ lè gbá mi láìpẹ́ kí n lọ ra 1000 racket where do I get such a money ṣé n fọ báǹkì ni mo like ọ̀rọ̀ tán sọ ṣe pé pastor ọ̀rọ̀ tẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn sì ń revive àdẹ tí mo pa máa discuss yìí tí mo sọ pé mo like ọ̀rọ̀ tẹ̀ sọ pé Ọlọ́run ló máa ń fi ẹ̀dá sípò ó dà mo dúró bẹ́ẹ̀ náà. ṣẹ́rí sà nǹkan mẹ́rin ni mo fẹ́ sọ lórí ẹ̀ number one ẹ jẹ́ kí n kọ́ sọ fún yín pé wọ́n háàkì àkáǹtì primate ni àwọn háàkà ni wọ́n kọ́ torí èèyàn Ọlọ́run ò lè sọ orúurú láìláì háàkà ni wọ́n háàkì I want to believe that account was hacked torí bí kíní ẹ̀ ti ń béèrè báwọn háàkà àwọn 419 tí wọ́n béèrè nǹkan lẹ́ni ẹ̀ ti ń béèrè lẹ́sẹẹsẹ yẹn and what you know ni pé ntẹ́yìn ò bá lè rà ní mọ́ fún yàn pé sẹ́fẹ̀ kan bá wa rà ntẹ́yìn ò bá lè dára àwọn wòlíì mi mọ́ fún yàn. ok ni wọ́n gbé síwájú èèyàn débi pé ẹni choice pé kẹ́ ẹ fún ẹ lówó lọ ẹ lọ rà fúnra yín because ẹ mọ̀ pé ẹ lè dára mo fẹ́ wá 1000 saxophones owó tó wà Nàìjíríà gan so tó 1000 ni. saxophone ṣé kì í sùn ló tóbi ó ní saxophone bí trumpet ńlá yẹn àrò òkò ní ọ̀nì ṣé ìlò lọ́dọ̀ yín ni. alo so o tún lọ sí lóòótọ́ ẹgbẹ́ mo mọ ẹ mọ bí kìíní. trumpet náà tún wà bẹ́ẹ̀ o. tí wọ́n tún rà sí. so mo believe mo hack number 2 mo believe pé iṣẹ́ 419 ni lele it is not ṣe bó ti máa ń béèrè nǹkan nìyẹn we have to be wiser wọ́n á béèrè nǹkan tẹ́ ẹ lè ṣe then ẹ wá wo choice of words ẹ ìpè tẹ́ ẹ bá ti ní ìsìn ṣé ọlọ́mọ gbé gbèdéke lé nǹkan ni ìpè tẹ́ ẹ bá ti ṣe within 2 p.m. ìpè ó parí nìyẹn o ó ti di pé wọ́n threat ó ti di threat fún Adelabu
ipe tí o fẹ́ wọlé ṣá so over exploit tí o bá ṣe yẹn lọ́dọ̀ yín kò wọlé nìyẹn. ìwà tẹ́mi máa sọ nìyẹn ó pa àwọn prophet of doom ó tí o bá ti wá ṣe kinní yẹn ẹ wàá máa gbàdúrà kó máa wọlé. kó máa wọlé ni àdúrà òdì wọ́n wà ní ilé àwọn ọ̀sẹ̀ àdúrà òdì dẹ̀ ni ó máa wà diabolic. of course a lot of things wọ́n mú mọ́. ṣe ọ̀nà sọ máa wà diabolic gan. Then number 3 sir tí adélábù la gbọ́ tán ní kó mú saxophone wá odidi mọ̀ọ́lù odidi èèyàn lé lomi fi ń ṣe tiẹ̀ o oríṣiríṣi kan làwọn èèyàn gbà lọ́wọ́ olóṣèlú o àfẹnutọ́lọ́n bá wà pé tó so mú pọ̀ ọlọ́run o you can never most of this olóṣèlú ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ gan o. ṣùgbọ́n tẹ́lẹ̀ ìlarí tán béèrè lọ́wọ́ ẹ̀ yìí o wọ́n máa béèrè nǹkan mí lọ́wọ́ ẹlòmíì o tí wọ́n ń ṣe ní kọ̀ọ̀kan. ìfún wa lè ṣe báyìí ṣé ká sọ báyìí gan pé ẹ jẹ́ kí n lọ báyìí pé ẹ jẹ́ àgbà yìí pé olóṣèlú wọ́n lè mọ́ láìkì tìrú ẹni kó ṣe pé omi wà tí wọ́n láìkì. o lè mọ àti pé sacrifices máa ń wá sá. and these are some of the sacrifices. pé saxophone láfi ṣe ti yín àmọ́ fọ́nkì ni gbogbo bí wọ́n ti ń gbóhùn yín wọ́n hà káàkiri local government ni wọ́n àmọ́ fọ́nkì etí tó bá ti gbọ́ kó máa gbọ́ ti yín ojú tó bá ti rí kó máa dìbò fún yín tó bá wà lọ lose election ẹni tó bá ti sọ́npa rẹ̀ kó máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó tẹ̀lé a kì í gbọ́ saxophone ká mọ́ dìbò. ẹ̀dùn ẹ̀ ń pọ̀ fún ni abẹ́ ń sọ̀rọ̀. mo ń sọ̀rọ̀ ní ìjọ fọkọ. so the next one. èwo la kì í gbọ́ saxophone. ẹ̀wọ̀ yẹn ni owó ti dá iná kì í. a kì í gbọ́ o. abẹ́lẹ̀ tọ́lẹ́tì tó lọ tẹ̀lé bàbá. bí èrò ni wọ́n tẹ̀lé saxophone àwọn ọ̀rọ̀ mọ́ tẹ̀lé ẹni tó ní ká ra saxophone wá ó ti lọ́rọ̀ tí ó sọ tẹ̀lé wọ́n lẹ́lómi wọ́n lè to àga 50 jọ wọ́n lórí àga ni kójú kò lé wọ́n fẹ́ gbégun àga nu. ó ti di gómìnà. ó di gómìnà. lastly sir. my goodness. sẹ́rí wọ́n mọ̀ pé it's not possible for Adelabu to achieve the purchase of those things. saxophone. wọ́n pé it's not possible. wọ́n ti gbé wọn wọ́n mọ̀ kán lówó yẹn lọ́wọ́. wọ́n dẹ̀ mọ̀ pé ní 150 million naira. wọ́n lówó lọ́bọ̀ àti lọ́ọ́ rà ni mò ń sọ. western sọ wípé tí wọ́n bá gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ fẹ́ ni owó náà ni. wàhálà ni wọ́n mọ̀ ṣe. èyí tí mo sọ náà nù pé ìgbà tí Chief Adelabu gan sọ pé bọ́lá àwọn ti fẹ́ ríru owó yẹn kí màá yẹn tó lè gbẹ́rù nǹkan bẹ́ẹ̀. àwọn tẹ́fúlẹ̀ torí sample wọ́n ti mọ̀ pé ètò ìṣúfẹ̀rẹ̀ ilé ìbúsọ yẹn wọ́n fi ti ẹni yẹn síwájú ni 150 million chicken chain ní fáwọn ọmọ wọ́n fi ti síwájú pé bọ́ọ̀lù àwọn ti fẹ́ rí wọ́n fi tí o wọ́n jára wọn ni. ẹgbẹ́ bàbá sẹ́rí ayé wọ́n jára wọn ni. ẹ gbọ́dọ̀ ní street intelligence ni wọ́n lò yìí ẹgẹ́ tiẹ̀ sí kì í ṣe pé wọ́n ní 150 lọ dẹ́ aláyé tó ní ká mú 150 wá tó ní ká lọ ra saxophone wọn àfẹ́ ká dààmú lọ́jà ẹ kò wo lé ẹ lọ́wọ́ ni bá mọ́ wà ra saxophone. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má dẹ̀ blame gbogbo àwọn tó ń fi lọ́yàn mo fẹ́ dìbò kínní 2015 lásán ti kó wa. eléyìí ó di. wọ́n ti mọ̀ pé lè wọlé o. wọ́n mọ̀ pé lè wọlé o. èmi náà mọ̀ pé lè wọlé o. òkùnkùn oníkùn. èmi náà mọ̀ pé lè wọlé o. ọmọ tó bá gùn. èmi ni wọ́n wà lóòótọ́. ẹdun ṣe aláṣẹ. èmi ní bá mi o. ẹdun wọ́n mọ̀ pé lè wọlé o. ṣe máa sọ fún yín pé wọ́n mọ̀ pé lè wọlé. wọ́n mọ̀ pé lè wọlé. èmi náà mọ̀ pé lè wọlé. bàbá wọlé. ṣé mo ló lọ ni. ti sọ. ṣé mo ló lọ ni. lóòbàdé òun fẹ́ ṣe kinní kan fún mi pé tí n bá lò wọ́n ni ẹ ṣe ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi. tẹ́lẹ̀ bá dé ẹ wo mo ti ń bọ̀ yìí orí òkè mo ti ń bọ̀ àwọn sáàmù tẹ́ mọ̀ kàrí mà ní ẹ ṣe gbogbo ẹ̀ náà mo mọ̀ tẹ́lẹ̀ ẹ ṣe wọ́n wá mú wá fún ẹ torí 419 ló pọ̀ ń ta everybody will come with their own solution to you wọ́n mọ̀ pé there is a problem tó wà nílẹ̀. àwọn political ẹnìkan fọ́ mi lóru olóòlù rẹ pé èmi àtàwọn mẹ́rin kan lájọ ń dùn kankan wọn ò mọ tá à ń dùn. ìyàwó ni ṣọpọ́ mẹ́rin náà sì ní kọ́tọ̀. ọmọ kìíní o rí pósítà ń ta. orí pósítà ń ta ni. ok ṣé ìbéèrè náà dẹ̀ lẹ́wà. àwọn bíbù yìí mọ̀ ṣe kàwé lójú o. àwọn mẹ́rin kan dùn kankan mọ́ wa lọ́wọ́. ok. wípé mo dẹ̀ ti wà ọ̀gànjọ́ òru ló ń pè mí kíní yà dẹ̀ bọ̀ sí mi lọ́wọ́ o àwọn akíkanjú ni ṣùgbọ́n a rẹ̀ wọ́n sílẹ̀. abẹ́ ẹ̀rọ lọ́wọ́. abẹ́ ìwádìí sí ọlọ́wọ́. wọ́n ní kí ni ṣe wọ́n ní tó ṣẹlẹ̀ ní wípé kò ń ṣe nǹkan tó lọ títí
gbogbo nǹkan táwọn máa ṣe lóru yẹn gangan tí máa lè kọ́kọ́ rí 200,000 tí mo lè send sáwọn. ẹ̀gbọ́n kan lóru nǹkan wọn fẹ́. lóru gangan ní ìṣẹ̀lẹ̀ wàhálà ní ayé òru ní tìbí lórí ó ti gbé wò pẹ̀lú owó yẹn lọ́wọ́ ni. gbọ́mọ̀ ọ̀rọ̀ kan fún lówó ni pọ́sà mi tó kọ́kọ́ kò báyìí ní pọ́sà mi pẹ̀lú bíbọ̀dù kan. bí ìpè yẹn kẹ́kọ̀ọ́ lé ẹyẹ lé ni mo rí gbogbo baba ọsẹ rẹ pé primate ayọ̀dún ni wọ́n sọ̀rọ̀ ìsà. àwọn hákẹ́ ni wọ́n hákẹ́ kí ni wọ́n ni. pásítọ̀ ni wọ́n hákẹ́ ni. ẹ̀yin náà gbà pé wọ́n hákẹ́ ni. mo gẹ́sà fún ọ àwọn òyìnbó tó wà bẹ̀rẹ̀ gan ọ̀ṣọ́ òyìnbó tó tààrà òyìnbó kìíní. àwọn kìíní kan lọ́wọ́ ṣe àwọn pásítọ̀ ni wọ́n hákẹ́ ni ṣe gbọ́ èmi o ẹ gbàgbé lórí ṣe gbọ́ ṣe mo ti sọ̀rọ̀ lọ́wọ́ agbó àlìmọ́gbà ni. ẹ gbọ́ èmi ò gbàgbé wọ́n hákẹ́ ni èmi ṣe gbọ́. bọ̀bọ̀ private náà sọ pé 150 ẹ̀mọ́ tó dùn mí jù you could just kept quiet wọ́n ní 150 million yóò ra bàtà wọn. wọ́n sọ. I mean, this is an insult to the congregation tí wọ́n ní. God bless you. This is an insult to the collective sense of Christians. This is a collective sense to the people that does not have anything to eat. It's an insult to the body of Christ. It's an insult to the body of Christ. How can you say 150 million go ọ̀rọ̀ bàtà ẹ̀? Goodness me! Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn? Pride arrogance. Kúta yẹn lèmi ò ti like ẹ̀ o. ìgbéraga. If his reply was that to that statement, I think it's unfounded. Number one. Number two, it should never have come from such a person. Number three, is a insult of the collective interest of his members. They won't contribute to see success in church one. Number four, is an insult, Shembo, on the collective sense of the body of Christ. Because you are somebody that is highly respected. Number five, sir. Onigbe, his prophecies now will become personal non grata. It has been tainted. Kò sí tẹ fẹ́ sọ lọ́la ní ìsìn táyé fẹ́ gbàgbọ́ mọ́. Now is a political prophet. Number six. Ó rí i pé gambu ni gbogbo prophecy wọn tẹ́lẹ̀. Number seven. Gambu ni o. Gambu prophecy wọn tẹ́lẹ̀. Ipe wọn kàn máa jọjọjọjọ. Number seven. Again. Pastor. Ó possible. Tó bá gbọ́ sí wọn lẹ́nu kán gbàdúrà òdì. Against ẹni tí wọ́n bá sọ̀rọ̀. Against ẹni yẹn. Which means ṣé kò gbọ́ ni gbogbo tá a bá ṣe láṣẹ tí òfin ní débẹ̀ ìdítọ́ lómi fún máa ní ìṣòro nìyẹn because táwọn èèyàn bá ti gbégbèkúgbè wá wọ́n á fẹ́ kí prophecy wọn ṣe prophet of doom náà wọ́n ń perú àwọn kan bẹ́ẹ̀. torí ẹ̀ làwa fi bọ́ọ̀ta pé ẹ fi àwa lẹ̀ o ẹ fi wá lẹ̀ fọlọ́run. ẹ fi wá lẹ̀ fọlọ́run. So ṣé n mo dé number 10. ìfẹ́ ìran òdì ìfẹ́ ìmọ̀ràn òdì ìfẹ́ ọ̀rọ̀ òdì nínú ayé mi ìfẹ́ mi tẹ́ lé ẹ̀jẹ̀ máa bá fọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ro nǹkan pé kí nǹkan báyìí mọ́sẹ̀rẹ̀ sórí yọmí ẹ̀ bá ń sọ fọlọ́run. ká má wulẹ̀ pé ẹ má ọlọ́run á fi ẹ̀mí àwa rí ẹ má rí nǹkan kan. ẹ gbọ́ sáà ní oṣù pa ni ẹ má ṣe pèpè kú pè sínú ayé mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi ẹni bá fẹ́ pèpè kú pè sínú ayé mi òkò tá a bá sọ ọmọ pẹ̀ ní sọ ọmọ ni. bàbá yẹn tó fi ẹsẹ̀ yẹn kún jẹ. ó fẹsẹ̀ ẹsẹ̀ bàbá mi ó fi ẹsẹ̀ kìíní yẹn lé. ẹ dákun alamúnásí ẹjọ sọ. alamu làwọn kà ó yàtọ̀ sáré ti wá tá a mọ̀ kà alamu ni wọ́n kà. ẹ̀hìn tí wọ́n yẹ pé bọ́sẹ̀ kan ẹjọ kí ni. àwọn náà wọ́n mọ̀. ẹ̀gbọ́n àlàmú kúrò kí ni ọ̀rọ̀ yẹn. ebi tí a kọ alamu lẹ́sìrá. èyí tó yẹ ká kà gangan ẹ máa gbọ́ èyí tó yẹ ká kà gangan. àdìsá lẹ́sìrá gẹ̀rẹ́ wọn kọ. alamnasra. mo dàrú mo bà yókù jẹ́ fún nígbà tí mo ṣe aṣọ fún. ẹmu nẹ́sìrá kiri bóyá wọn wá nẹ́sìrá kiri sí wọn lẹ́yìn lẹ́mú. torí èmi ò mọ̀ pé tún wà school ní gbogbo kí ni ṣe rí látòní lọ mi rí prophecy tán fẹ́ sọ tẹ́nibọ́dì lè tẹ̀lé wọn mọ́ because politics ni wọ́n àwọn èèyàn ti kọ́lọ̀ ẹ̀ pẹ̀lú bọ́n ṣe sọ yìí pé politics but mo pàtẹ́ fún Chief Adelabo sincerely speaking wọ́n ní street intelligence mo like wọn kápẹ́ lomi wọn ò wù dún ìkún wọn lọ kówó yẹn lẹ̀ and at the end of the day wọn lọ fowó wọn jẹun ó bẹ́tà kan face nǹkan tá ń ṣe kán gbàgbé lórí irú nǹkan bẹ́ẹ̀ but mo wá fẹ́ bẹ̀ wọ́n kánjọ kán mọ́ gbẹ́jọ́ yẹn lọ court I am appealing to Chief Adelabo kánjọ kán mọ́ gbẹ́jọ́ yẹn kán fi yá Ọlọ́run pé kọ́ Ọlọ́run ṣe ìdájọ́ kánjọ.
so at the end of the day ká ní Báyọ̀ Adélábù gbówó yẹn kalẹ̀ wọ́n ti fowó wọn jẹun láàrin ara wọn táwa ò gbọ́ tí ó dìjà the next thing táwọn wò lórí social media ni prophecy bàbá yẹn pàṣẹ mọ́ ìwé tàwọn tó kù. God bless you. wọ́n ní tọ́lọ́run bá mi sọ ní ìsìn ládẹ̀ nímọ̀ pé ọwọ́ ti kan ọwọ́ owó ti wà lọ mo tún láìkì bá a ṣe wọ́n yẹn bó ṣe rí nìyẹn náà a wà mọ̀ pé ẹ máa oh my goodness a máa pé ìránṣẹ́ Ọlọ́run kan ti sọ̀rọ̀ ó dẹ̀ ní lágbájá ó wọlé o a nímọ̀ yìí pé lábẹ́nu. gbogbo àwọn tí wọ́n sọ pé kíní kan ò ní wọlé kí làwọn ará àjọ wọn ṣe wọ́n á give excuse pé Ọlọ́run mọ̀ bó ti máa ń ṣe nǹkan why did you talk in the affirmative pé lágbájá ò ní wọlé tàbí lágbájá ò wọlé because of bí God is not the man that will regret that will lie that will regret Ọlọ́run ṣe bẹ́ẹ̀. he said by two immutable things of which is impossible God Ọlọ́run the immutability of the counsel of God Ọlọ́run ó fi ẹ pé inú ilé nkálukú jókòó sí ẹ̀ka so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọjọ́ yẹn nígbà tó ga yín sọ pé nǹkan báyìí ni ó ṣe òṣèlè mọ́ ṣé wọ́n ní gbogbo ìgbé ayé Samuel wọ́n ní kò sí ọ̀rọ̀ ẹ̀ kankan tó bọ́ sílẹ̀ lófo láti ṣe gbogbo tó sọ ló ṣe gbogbo tó sọ láyé wọ́n ní kò sí kankan ó fi ẹ̀pọ̀ lọ́n wà pẹ̀lú ẹ̀ so téèyàn bá ń sọ̀rọ̀ tó ń bọ́lẹ̀ lófo you need to be questioned. but ju gbogbo ẹ̀ lọ kí then àwọn strategy tí wọ́n wà lọ́dọ̀ àwọn wòlíì yẹn ṣẹ́gẹ́tẹ̀ tí mo bá gbàdúrà fún báyìí. ọdún ọba ti máa dán lé wọn báyìí. tó bá ní 150 million. wọ́n kẹ́ gbàdúrà fún mi tó ní gbogbo ìgbẹ́kẹ̀lé yín. ọdún kò tó ń tọ́ fúnra bàtà tẹ́lẹ̀ náà. kò sí tó fúnra bàtà. ọdún kò sọ bẹ́ẹ̀ náà. tó bá sọ pé gbogbo ìgbẹ́kẹ̀lé yín pé Ọlọ́run ní jẹ́ kó já sásán sani ìkíni tí a fẹ́ dì mú yẹn gangan Ọlọ́run kò fún yín tẹ́pẹ́ sí amẹ́ wọ́n ti mọ ibi tí wọ́n ti wọlé sí yín la. ẹ fẹ́ di kankan múlò tọ́. ok wọ́n lajú táìmù wọ́n yajú táìmù. sáǹdì àmì ẹ̀ ti ṣé wọ́n wọ ibi tí direction àmì ẹ̀ ti wá ní. sọ́kẹ́ ló ń gbàdúrà fún ni òun náà direction. ẹnìkan wọlé yẹn kan oríko gbolé neat ceramics wà bẹ́ẹ̀ gbogbo kan wà bẹ́ẹ̀ ó ti wò dáadáa pé kò sọmọ nù lé ni tọmọ bá nù lé àwọn ceramics wọn ti rè bọ èèyàn ní ìtòsí orí tébù kékeré ọlọ́sìn sọ kankan fún lórí ọ̀rọ̀ mi ohun tó ń dùn ránṣẹ́ yìí àwọn èso tó ń dùn ránṣẹ́ yìí bàbá ṣe àmín Ọlọ́run ni ó sọ fún mi pé ẹ̀ tí ì bímọ nù lé. nílò ọmọ. bàbá ẹ jánu. ẹ sà òótọ́ ni sà. ẹ̀gbọ́n psychology ní Òṣogbo air force officer wọn ó jókòó báyìí wòlíì yẹn dẹ̀ ń sọ fún wípé ẹ fẹ́ gun plane láìpẹ́ ó ní no sir wọ́n láwọn ní passport mo wà ń bẹ ní ògìṣègbè ló ní ẹ pẹ̀lẹ́. ó tún ṣe báyìí ni ẹ calm down èló lẹ need I was there lóṣogbo èló lẹ need ẹ gbà pé lórí gbogbo èjìká tẹ̀ ń gbé sókè yẹn kò sí nǹkan kan ẹ má wọrí Ọlọ́run kẹ́mi ó bá yọ id card yín àmà ní air force officer mo lè arrest yín ìyẹn ní àánú mú kan Ọlọ́run ló ní rọ́kọ̀ bàgùnjẹ́ náà ẹ̀rú bàbí yọ ìdí ìsàlẹ̀ o. apofol conclusion tiwa lórí ètò yìí ni pé primate Ayọ̀délé àwọn kọ́ ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí. wọ́n hack ẹ̀ ni. a gbà pé wọ́n hack ẹ̀ ni àwa fẹ́ gbọ́ látọ̀dọ̀ tiwọn náà. àwọn náà kọ́kọ́ sọ wọ́n ní kò ra bàtà wọn o nǹkan tó kọ́kọ́ sọ wọ́n ti kọ́kọ́ sọ first statement pé owó yẹn ò ra bàtà wọn o. tá a fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ yìí kan náà wà kọ́ tí wọ́n bọ́n ṣe jọ sọ̀rọ̀ yìí. tí wọ́n máa háàkì kìíní o. conversation yìí la fẹ́ kí wọ́n di. ẹnìkan ti háàkì kìíní rí o tó ń sọ fún mi pé ọ̀gùn báyìí I'm in distress now ẹ send owó. wọ́n lè mọ̀ sọ pé wọ́n háàkì ẹ̀ ní o. excuse me tí wọ́n bá háàkì tiwọn wọn háàkì statement ti Chief Adelabu. no owó lè háàkì tiwọn àwọn máa converse lọ ni pẹ̀lú háàkà náà jọ sọ̀rọ̀. háàkà lè mọ bá Chief Adelabu sọ̀rọ̀ tó máa bá wọn sọ̀rọ̀. tó fi release number. tó bá sì mọ nọ́mbà pa nọ́mbà rẹ̀ náà. ṣé gbàdúrà kan háàkì ṣé gbàdúrà kan háàkì kí ẹ kó fún mi bó ti ń yẹ pírẹ́tì. màá sọ sẹ́ẹ̀tì mi nù máa lẹ́rọ agbèsè tì mí. kò sí kankan ń bẹ̀. tẹ́ bá sá háàkì ẹ̀ wọ́n mọ̀ fi gbẹ̀yìn àtẹ̀mí ni. ewé àgbà mi mú ní sport like I said mo gbà pé ẹjá gbà pé wọ́n háàkì wọn ni bọ̀kánjọ́ kan reply wa ká lè ṣe háàkà ní òjò ká ṣe háàkà ní ètí mo dẹ̀ sọ pé ètí mo dẹ̀ sọ pé 150 million kò ra bàtà mi mo mọ owó náà ni o iṣẹ́ háàkà ni o háàkà ló bá reply náà bó láṣẹ mọ́ ẹ dàgbà. no táwọn bá ti sọ pé háàkà ni agbàgbọ́ nìyẹn pé háàkà ni a sì fẹ́ gbọ́ prophecy tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀yọ́ state mọ́ látọ̀dọ̀ wọn. ìrọ̀ kí ló dé.
gbọ́dọ̀ gbọ́ mọ́ o. ọwọ́ pélé tiẹ̀. ó ti ṣẹlẹ̀ kan wọ́n àrí nǹkan kan pọ̀ Ọ̀yọ́ state mọ́. nǹkan mọ́ no irọ́ kan mọ́ rí nǹkan kan pọ̀. saxophone àbẹ̀rẹ̀ o wọ́n lè béèrè mọ̀lú lọ́wọ́ ẹ̀ pọ̀jù. wọ́n lè rí sọ̀rọ̀ state. èmi ni ẹ bá ń bẹ̀bẹ̀ kí wọ́n mọ́. bí sọ́kàn wà ní bí sọ́kàn wà ní lẹ́yìn. ẹ dágbére jọ. primate. náà bá pè mí ọbẹ̀ wá. primate ń bá a lọ náà bá a. ẹ wo tèmi ni o COMRADE comrade Fẹ́mi Babalọlá ọba. o fi díkìn sí. ẹ ṣe lónìí ẹ lóko. ẹ gbọ́ orin tí mo lẹ́ẹ̀kọ́ ni. ó ní iná tí ẹ dá kì í ṣe fún wa rárá akèrèwọ́dù ẹlẹ́fẹ́ fi iná lè jáde ohun tí ò lè bọ́ sí òun lẹ̀ ń ra wọlé wọ́n sáré ọlọ́run ò wọ́n ṣe àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ ẹkú bò ẹkú ọ̀tẹ̀ ẹjẹ́ dìbò wákàtí dìbò ni. ìbò ọ̀tẹ̀ tẹ̀dínjọ́ ní ìbò Sunday ẹkú. ìbò wo tó ní ok ìbò ọ̀tẹ̀ Sunday Saturday náà wọ́n ní. ìbò ọ̀tẹ̀ irọ́ Saturday. Sunday àwa ń follow yín back to back ni Sunday ìbò ọ̀tẹ̀. ìbò wo ló wà Sunday. ẹ dìbò Sunday. dìbò. ẹ̀yin ò dìbò Sunday ẹ ní dirú ẹ̀ mọ́ ẹ dìbò Sunday. Saturday mo mọ. alẹ́ dìbò Sunday. ìbò wo tó. those who's. okay say yes and no. okay. ìbò yes and no. alẹ́ yẹn ká tún gbé sórí Facebook pé I am anticipated. mo fẹ́ rí Fẹ́mi Babalọlá. okay. Oríyọmí Hamzat àti pásítọ̀ lórí Sókànwá lọ́jọ́ Tuesday kí wọ́n á wo bí wọ́n ṣe sọ̀rọ̀ ọ̀tẹ̀ ìbò yìí. okay good. mo rí náà. ẹ ǹlẹ́ lọ́sùn o ẹ kú bò ẹ kú ọ̀tẹ̀ ẹ kú tanra ẹni jẹ́ ẹ káwọn èèyàn kú lé kẹ́ tó gba òkò látàrí. mo kí gbogbo àwọn èèyàn mi pátápátá láti ilẹ̀ Ìbàdàn dé gbogbo ibi tá à ń ti ń gbọ́ ìkànnì yìí àkójúmọ́ àdẹ̀kú pàdé ní comrade Fẹ́mi Babalọlá Ọbagun ní orúkọ mi. comrade Fẹ́mi Babalọlá Ọbagun ìlú ń dún wọlé ẹ mọ̀ máìdì nílé o ìlú lè dún wọlé ìlú lè dún wọlé gan lọ́dọ̀ àsọdún àwọn ọmọ mi lọ àsọdún àwọn ògùn wẹrẹ lọ tẹ bá rí ìlú tí ń dún wọlé ìlú dùnnú ní dún wọlé nítorí àwọn ọmọ à ń ṣe ọdún lọ́wọ́. Oríyọmí Hamzat lórúkọ tèmi náà mo kí n pé ẹ káàbọ̀ sórí ètò Sókànwá Fẹ́mi sorry. ẹ mọ̀ n so àjọ wọn bí láàárọ̀ yìí. ibi kọ́ padà sórí oníbi àṣà ọdún lọ́wọ́. Oríyọmí Hamzat lórúkọ tèmi náà mo kí n pé ẹ káàbọ̀ sórí ètò Sókànwá Fẹ́mi sorry.